ìyàwó Muyideen ọ̀rọ̀ bọ́lọ́gbọ́n dàbí òmùgọ̀ ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin. Gbogbo ẹ̀yin adáramọ́kò síbì kan tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní dáyàwó Muyideen lẹ́jọ́, kì í sohun tíyàwó Muyideen rò ló délé ọkọ bá. Àbí ìgbéyàwó oṣù mélòó ló ti di pé à ń lora ẹni nílùú bàrà? Ìgbéyàwó oṣù mélòó ló ti di pé ọkọ ń tì ní mọ́ta? Àásí pé ọkọ ẹni jẹ́ ká gbàdúrà tí bínú dé. Àásí pé ọkọ ẹni jẹ́ ká gbàdúrà tí fàbínú yọ. Gbogbo ẹ̀yin arísòro ẹ̀dá yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Gbogbo adájọ́ orí ayélujára, ọmọbìnrin lẹ́yìn náà ń bí jọ wọ̀nyí. Gbogbo ẹ̀yin tó jẹ́ látara ìbànújẹ́ ẹnìkan lẹ́yìn tí rí dùnnú. Òjò ń payọ̀, inú òrí ń dùn. Òrí ò sì mọ́ yọ̀ mọ́ torí oòrùn tó yọ lọ́ọ̀kan òrí ló ń bọ̀ wá yọ̀. Awáyé má jagun kan ò sí. Ìgbà tí kò wá lógun tiẹ̀ jà ló sọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín bó ṣe gúnugún awo ń kókó mórí ẹ̀yìn. O sì dákun mọ́ fi ṣòro yọ ọ̀yàn mọ́. Ìṣọ̀lá Onígègé ọ̀rọ̀ mo sí ọ létí ni.